guys, how are you today? So today I will be asking you a few words in English language and you'll be telling me in Yoruba, okay? Yeah. When I say... I don't know what is it. You don't know what is it? Just calm down and I will tell you, okay? We can't see your face again, okay? So when they say it is difficult, how do you say difficult in Yoruba? Fantastic. Okay, I will ask you one more thing. If I say, for example, let's say, I say, Adam is wasting the food. Daddy wasted the food. Not me. We are talking about you. No, you waste the food. Adam fantastic. What about if I say Adam is putting waste or Adam put waste on the floor? Yeah. Adam TV Adam TV That's fantastic. That's fantastic. Okay, one more thing. Okay, you can ask me something in English and let me translate it to Yoruba. Oh, yeah. What is chick? What is a dragon? Dragon? Dragon ni ẹranko abàmì kan tó máa ń yọná lẹ́nu. Yes, I got it right? Yes. Okay. Daddy left number 1 point. Another question. Only 1 point. Oh yeah. What is tighter? No, what is blah blah blah? No. What is blah blah blah? What is He doesn't know what to ask. What is? Okay, you don't know. What is battery in Yoruba? What is what? What battery in Yoruba? What is battery in Yoruba? Battery jẹ́ ẹ̀rọ kan tó máa ń mú nǹkan ṣiṣẹ́. Tó máa ń mú nǹkan ṣiṣẹ́. Tó ní iná lára tó máa ń mú. Okay. I'm really a color song. Come. Wow. Kí ló yẹ kó sọ? Mi gbọ́. Kí ló yẹ kó sọ? Ẹ ṣé. Thank you. Mo wá kí n bẹ. Kí ló sọ? Kinja. Okay, number. Kí ló ṣẹlẹ̀? Daddy, come on, nami ni lẹ́ẹ̀kan. Ọ̀nà ilé ẹ̀kọ́? Lẹ́ẹ̀mélòó? Lẹ́ẹ̀bùbùbà. Ní gbogbo ìgbà? Kí ló ṣe fún? Tó sì kí ni wọ́n ṣe fún? Mi kì í ṣe kẹ̀kẹ́. O ti ṣe nǹkan kan? Mi kì í ṣe kẹ̀kẹ́ fún Kami. O kì í ṣe nǹkan fún? Ọ̀ṣọ́bọ̀ náà mi. Kò sí wàhálà. Kí ni ká ṣe fún? Kí ló fẹ́ ká ṣe fún Kami gẹ́gẹ́? A lè fi wọ́n sí balcony àti ọmọ ṣubú. A lè fi sí níbo ni kí ni bákó ní Yorùbá? Daddy, Daddy said by a máa fi Kami sí gbàgede níbi àmọ́ fún. No. Ibo. Àti ọmọ owó àti ọmọ ajá. No. Dákun ọjà ṣe bẹ́ẹ̀ o. Àmú fún. O fẹ́ kékeré ló ṣubú? O ń bínú tó bẹ́ẹ̀ ni? No. Kí ni kí ló pé bákó ní Yorùbá? Daddy, Adam bí a kò bí sí ọ̀sẹ̀. Ń bọ̀ wá. Kí ló pé bákó ní Yorùbá? Kami, Adam. Gbàgede. Mi gbọ́? Gbàgede. O ṣeun. Ọ̀dà mo ti gbọ́ kò sí wàhálà. Ọ̀dà bọ̀ a dá sẹ́rí àfọ̀ká bí. O ti gbọ́? Okay. Àti kí ni kí ló tún lè pa? Àti ọlẹ́pàá
Kí ló lè pa? Ó lè pa yànmùyánmú náà. Ó lè pa kòkòrò tó ní ọbẹ̀ ní ìdí. Ó ní ọbẹ̀ ń dì. Kí ló ní ń dì? Ele tó gbígbón Adam. Oyin. Okay. No. Èwo ló fẹ́ mu? Eléyìí ò kì í ṣe omi. Ọlọ́gbọ́n ẹ̀wẹ́. Adam. Èwo ló dá fún ọmọ kékeré? Èwo ni ò dá fún ọmọ kékeré? Èwo ló orange? Ìyẹn ò kì í ṣe orange o. Èwo ni juice black? Black ò dà bí? Ṣùgbọ́n kí ni? Ṣùgbọ́n orange dà. Orange dà fún. Black ò dà. Mo ra orange fún ẹ, mo ti ra orange fún ẹ. Ìwọ ló ní kó máa mú gbogbo ẹ. Kèsè mọ́mì mo ti gbọ́. Ìṣúrí rẹ̀ ti ń tàyà ní kèsè mọ́mì. No. Daddy. Yes. Daddy. Daddy go first. Me first? Daddy go first. Oh yeah. Yeah, 1, 2, 3, 4, 5, 6, 7. Yeah. Oh yeah. Yo. Okay. Oh no. Yeah, what to go? Kí ló dé? July.